Africa Content TV. For you, first and foremost, pé ẹni ẹ̀hónú but jẹ́ kó turn violent peacefully lẹ wá síbí. Peacefully lẹ wá síbí. And èmi tí ẹ wá bá, I can say this to you pé ìjọba yín ni ìjọba yìí. Mi ò ní Godfather. I have God the Father and I have you. There are few things tí ó jẹ́ pé misinformation ni. I go to the circular road almost every 2 weeks. Mo ti meet àwọn èèyàn ní corridor láti take you títí dé Bádékú. I will stop and engage with them. Àwa tí ẹ fi sí inú ìjọba ń bì kò ń ṣàwàlà lọ́gbọ́n jù ní gbogbo ìlú. And that is why tí challenges bá wà and there are issues, ẹ jẹ́ ká jọ jókòó ká wò. We should engage truthfully, openly, ká dẹ̀ wá solutions sí. Ẹ jẹ́ n sọ misinformation tí mo rí pé ó ń lọ nígboro. Ẹ mọ̀ pé I've been on holiday for 1 month. Ìjọ́ tí mo dé, I went to the circular road because while I was away, mo monitor gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀, issues tí ó wà. Mo bá àwọn kan, I think ká tó dé ibi junction tó ń bọ̀ láti Olómi ni, wọ́n dúró síbẹ̀. I came down, kí ló ṣẹlẹ̀? Wọ́n ní first, ilé àwọn fall sí inú 500 meters yìí. Pé bọ̀kù tí ẹ ń ṣe yẹn ni problem. Àwọn kan sọ pé ṣé circular road lẹ ti rí rail line gan bọ̀ tó jẹ́ pé a sì jẹ́ lẹ́yìn across over and above the 500 meters. And I stand before you. Mi ò need àti parọ́ fún anybody. Torí pé tí ẹ bá fi Ifá tàn mí jẹ, you voted for me massively, especially ní Ibadan land. So tẹ́ ẹ bá fi Ifá tàn mí jẹ, èmi náà ò lè fi ọ̀pẹ̀lẹ̀ tàn yín jẹ. I have a solution.